Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà ìgbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásíkúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyà kùn rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. À ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́ gbóhùn wa. Torí lọ́la kó fàyà kùn Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó fàyà kùn Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà mi gbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Àwọn tá a fi ṣẹ́ mi náà, àwọn nìkan náà ń jẹ. Tó fàyà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ẹni mọ̀nà ni mọ̀nà. Ẹni tí ò lágàn kò lè mọye tán tágàn bó bá dọjà ṣe ti gbọ́. Ẹni tí kò mọ ìwúra o bó bá rí wúra àsọdànù. Bẹ́ẹ̀ ewé ń jẹ́ lẹ́yìn Ọlọ́run ọba. Mo kí gbogbo wa lọ́lọ́kan òjọ̀kan wa, mo kí ọkùnrin ló wa, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà tẹ ní àǹfààní tí ẹ fi ń wò mí. Ojú ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Mo kí gbogbo wa tó jẹ́ pé àárọ̀ ni a wà, mo kí gbogbo ẹ káàárọ̀. Tó bá jẹ́ pé ọ̀sán ò ní a wà, gbogbo ẹ káàsán. Tó bá jẹ́ pé alẹ́ ò ní a wà, mo kí gbogbo wa ẹ káalẹ́. Èmi náà lọ́mọ yín àbúrò yín lólùfẹ́ yín Dr. tí ọlá ti lóye tí ayé náà sì gbé jẹ́. Ẹni lórí ètò yìí gẹ́gẹ́ sí àwọn nǹkan tí a máa ń sọ. A máa ń sọ nípa ìmọ̀ nọ́mbà, a máa ń sọ nípa ìtumọ̀ àlá àti ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ sì ni a máa ń sọ nípa àṣírí ewé láwọn nǹkan kéékèèké tí kò ná wa lówó púpọ̀. Ó ní àgbéyẹ̀wò tí a máa ń gbéyẹ̀wò lórí ètò yìí. Ẹ wá rí àìsàn ó kéré ó tóbi, Ọlọ́run má fi kan ẹnì kọ̀ọ̀kan wa. Ọ̀tọ̀ ní àìsàn, ọ̀tọ̀ ní àrùn. Ẹlòmíì nǹkan kékeré ló rán ẹlòmíì lọ sí ọ̀run àpàpàrà. Àìsàn tí ò ní gbóògùn Ọlọ́run má fi kàn wá, Ọlọ́run má fi kàn mí, má fi kàn mọ́, má fi kàn yá, má fi kẹ̀yìn olólùfẹ́ mi tẹ́ ń wò mí. Wọ́n ní àwọn bàbá wọn kò wọ́n ní a kì í júbà ènìyàn bá fi òògùn sínú kú. Ẹ rí ọ̀rọ̀ òògùn èyí tí à ń sọ yìí, ẹlòmíì lè máa lérò pé akótilétà ni èèyàn, àmọ́ rò rí bẹ́ẹ̀. Ṣé rí Ọlọ́run ò dá wa dọ́gba, a máa yàtọ̀ náà ni. Níwọ̀n ìgbà tí ìlà ọwọ́ wa tí ò ti dọ́gba, a máa yàtọ̀ òun náà ni. Bí bàbá bá bí ọmọ 15 kalẹ̀, ó lè mọ́ rí kankan nu wọn tí ó mú. Ẹ máa sọ pé ọmọ àlè lọ́mọ eléyìí kò tiẹ̀ jọ mí, bí ó sì wà nìyẹn. Ẹ wá rí ọ̀pọ̀lọpọ̀ ló ti kúkú àìmọ̀dí. Ẹlòmíì dẹ̀ ní ó gbọ́ pé nǹkan báyìí ni ó sì àmọ́ kò tètè rí solution. Ẹlòmíì dẹ̀ ní orí solution, iye tí wọ́n gbé kalẹ̀ lé lọ́rùn gan-an ó ju kó lọ commit suicide gan lọ. Ọ̀rọ̀ tí mo mú wá fún wa ní òní, nǹkan tó yẹ kó máa jẹ́ àǹfààní fún àwa tí Ọlọ́run bá ní anígbìyànjú ni. A béèrè owó kankan ní ọwọ́ anybody wa, a sì béèrè ọrẹ kan. Àmọ́ nǹkan tá a bá ti lò tó bá ti rí bẹ́ẹ̀, ẹ jẹ́ ká dúpẹ́. Ká dúpẹ́ fọ́lọ́run, ká sì dúpẹ́ fún ẹni tí Ọlọ́run rán sí yín.
ẹ bá fún mi lówó kì í ṣe pé mi ò ní gbà o, màá gbà o. Àbí báwo ṣe mo sọ pé mo ní gbowó? Ẹ bá fún mi, màá gbà o, àmọ́ àgbẹ̀ owó lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ fi nǹkan mi dúpẹ́ lójú owó lọ gan, màá gbà á. Àbí ta ló sọ pé òun wálé ayé pé wọn kò lówó, wọn sọ pé ò fẹ́. Àwọn olówó gan náà fún olówó gan wọn tó ń gbà á. Ká má sọ pé àwa tá àti ní kankan tá a sì ń mú. Èyí tí mo fẹ́ ṣàlàyé fún wa yìí kó máa jẹ́ àǹfààní. Mo fi Ọlọ́run mo fi ṣe ẹlẹ́rìí. Nǹkan tá a ti ṣe fún èèyàn rí ni dáadáa tí wọ́n sì testify lé lórí. Kí ni ó máa jẹ́ géènì tèmi tí mi ò bá sọ pé? Kí ló máa jẹ́ ẹ̀san fún mi tí mi ò bá sọ pé? Bóyá sì rẹ́ nìkan gan tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé ó mọ ẹnìkan rí tí nǹkan yìí sí. Ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe fún un. Ó ní bí a ṣe ń lo ẹ̀fọ́ òdú àti àǹtú ayùdáfíù tá a máa fi ń gbógun ti àrùn kidney disease. Bẹ́ẹ̀ ni, ó lè máa yà àwọn èèyàn lẹ́nu pé kidney ní àbá tí pààrọ̀ ẹ̀. Ọlọ́ọ̀bá mi tó fi gbogbo àwọn nǹkan yìí sí ààyè tí olúkálùkù wọn wà. Àyàfi nǹkan tá a bá mọ̀ ọ́, ẹ má jẹ́ ká mọ bá wọn sọ pé kò sí nǹkan tó ń jẹ́ báyìí. Kódà tó fi mọ́ àrùn tó ń pè lárùn kò gbóògùn, ìwòsàn ẹ̀ wà. Bẹ́ẹ̀ ni, nílẹ̀ Yorùbá ti wà. Ìyá sọ pé àrùn kan wà tí ò gbóògùn. Ìyẹn lọ́dọ̀ tàwọn nìyẹn o. Àrùn wo ni ò gbóògùn? Ọlọ́run fàrùn burúkú kàn wá sá. Èyí tí ó le ju ẹ̀mí wa lọ, Ọlọ́run má fi kàn wá. Bá ṣe máa lo ayùdáfíù fún àrùn kidney, òun wá fún wa ní òní. Ẹ jẹ́ ká bẹ àwọn àáfàá kan bá wa han ayùdáfíù 1111. Ó pọ̀ o. Ó pọ̀ o. Kódà àáfàá tó bá fẹ́ bá yín hàn, tó bá jẹ́ pé ó fẹ́ hàn tàbí tó ní technology tó fi hàn, yàtọ̀ sí wúrúwúrú tó di ánsá o. Ó kéré jù àáfàá náà lè gba 20,000 lọ́wọ́ yín ní hàn rẹ̀. Èmi wàá mọ̀ o, lọ́dọ̀ tèmi nu ọmọ èyí tí ó gbà o. Tí wọ́n bá ti wá bá han ayùdáfíù tán, tó bá ti pọ̀, iṣẹ́ kidney disease pọ̀ lóríṣiríṣi bí wọ́n ṣe máa ń lò ó. Ọlọ́run má jẹ́ ká bá àwọn ọmọ kankan bẹ̀ mí. Àwọn tó wà ní ipò ẹ̀, k'Ọlọ́run kó bá fún wọn ní àlàáfíà. Ẹ jẹ́ kí wọ́n bá wa han ayùdáfíù 1111. Tó bá ti hàn tán, omi ayùdáfíù yìí, a ti kọ́kọ́ já ẹ̀fọ́ òdú, a fi omi lásán gbó, a gbó tí ó pọ̀, ó lè kún bí 2.5 litre tàbí 5 litre. Tá bá ti wá gbó, ẹ jẹ́ ká fi omi ká máa fi fọ àǹtú yìí. Pẹ̀lú àṣẹ Ọlọ́run tí ayùdáfíù bá pé, bó ṣe yẹ kí wọ́n hàn tó bá pé, ẹni tó ní àrùn yìí kó máa mú díẹ̀díẹ̀. Ibi tó bá bàjẹ́ ń bẹ̀ nínú ara tó jẹ́ kidney disease, ibi tó ti ní kọ́lọ́wú ń bẹ̀, Ọlọ́run bá tó padà pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ wo ọ̀rọ̀ mi ò ní pọ̀ jù lórí ọ̀rọ̀ yìí torí pé nǹkan tá a mú wá kì í ṣe nǹkan tó pọ̀. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ lórí ẹ̀. Bí ó ṣe rí náà ni mo ṣe ṣàlàyé yìí. Kí ni a ti ẹ̀ ń sọ pé bóyá eléyìí pé a fẹ́ sọ? Ó wà nínú ìwé wa, ìyẹn volume 4, ó wà ńbẹ̀. Àwọn tó bá ní lọ́wọ́, ó wà ńbẹ̀ dáadáa, mo fi Káàbà búra. Bí a ṣe máa ń lo ayùdáfíù, ó wà ńbẹ̀. Èmi ò tiẹ̀ ti gbàgbé gbogbo wà ńbẹ̀. Pàápàá jẹ́ tí mo rò pé bóyá àkọ́kọ́ tí màá sọ eléyìí, ó wà nínú volume 4 wa. Bí a ṣe máa ń lo ayùdáfíù láti fi tọ́jú kidney wa. Ọlọ́run ò ní fi àìsàn burúkú kó fi kàn wá. Ayé ò ní fi àìsàn burúkú kó fi kàn wá láṣẹ Èdùmàrè. Gbogbo àwọn tó wá máa ń po àìsàn àrùn, Ọlọ́run ọba kó wá wọ ọlọ́jọ́ ìní, kó fún wọn ní àlàáfíà. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lẹ́ẹ̀kan sí. Orúkọ mi náà ni Dr. Mutiu Ọlájígbóyè tí ayé wọn sì ń jẹ́. Tó bá dìgbà mìíràn tó mọ ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sí eléyìí wá, ó dàbọ̀.